àríwó eléyìí àbíkẹ́wò lọ́rọ̀ ni nǹkan kan ti ṣẹlẹ̀ báyìí. Mo máa ń sọ fún ẹ má bínú pé mi tiẹ̀ kọ́kọ́ kí n torí tí mo bá wà yìí ó jẹ́ ohun tó yani lẹ́nu. Kábíyèsí Elédùmarè eléyìí tún lágbára o. Èmi ò pé gbogbo ní kọ́lọ́run gbèjà àwọn dé tó yìí o. Ọlọ́run ti ń gbèjà Ìgbòho jù. Ọlọ́run jọ nífẹ̀ẹ́ ni bó ṣe nífẹ̀ẹ́ Ìgbòho. Àdèmí náà. Eléyìí lágbára o. Eléyìí tí mo tún fẹ́ sọ yìí wọ́n máa ń sọ pé a ò ríro eléyìí àfi ń jẹ́rù bọ̀ mi ò parí ríro eléyìí. Eléyìí lágbára jù. Eléyìí pọ̀. Lóòótọ́ Ọlọ́run á máa gbèjà ni tó bá jẹ́ èèyàn tiẹ̀ ṣùgbọ́n eléyìí pọ̀ ó pọ̀ ó pọ̀ ó mà ṣe o. Ó ṣe fọ́kàn tí ó gbọ́n tó ń jọṣẹ. Ẹ wò á kí gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri àgbáláyé ẹ bá wa share fídíò yìí torí wípé ọwọ́ tuntun ti ba ìkan nínú àwọn ọ̀tá bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà Ìgbòho Òòṣà Ìgbòho Òòṣà tó máa ń fún àwọn ọ̀kan lórí ìyẹn o. Àbẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ má jọ rí ti nílò. Ìjọ máa ń fún àwọn ọ̀tá Ìgbòho lórí. Àwa ti dé gúngbẹ́já tí wọ́n lọ́ọ́ má jẹ́ kí wọ́n tún. Ẹ wò eléyìí tá a mú wá fún yín láàárọ̀ yìí kódà ẹ máa kọ Ìgbòho kú oríire 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 Ìgbòho ọlá ìyá ọmọ Ẹ̀gbá must be good morning my love my loving brother thank you ọlá ìyá ọmọ Ẹ̀gbá must be ọlá ìyá ọmọ Ẹ̀gbá must be good ẹ ṣe mí náà kí. Eléyìí tí a mú wá fún yìí Ọlọ́run gbèjà Chief Sunday Igboho kọjá àfẹnusọ. Mo fi títóbi Ọlọ́run ọba fi búra fẹ́yìn tẹ̀ ń wò nù mi tí rẹ̀ ní tọ́lọ́run gbèjà tó yìí. Yes. Àwọn fúrẹ́ṣà sọ pé sẹ̀bọ̀n. Eléyìí sẹ̀bọ̀n not sẹ̀pàbọ̀n. Ohun tọ́lọ́run ṣe fún Igboho yìí tó ṣe fún ilẹ̀ Yorùbá yìí mo fi Ọlọ́run búra fún yín tí mo bá bẹ̀rẹ̀ sí ní tẹnu bọ̀rọ̀ ẹ mọ̀ pé Ọlọ́run gbèjà Igboho kọjá wọ́n ní. Àwa kan mọ̀ pé Ọlọ́run ò fọ̀rọ̀ Igboho ṣeré. Òun ló ṣe fẹ́ dàbí pé ta bá ń sọ̀rọ̀ bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba dami ẹkùn ọkọ Fúlàní ọ̀fi Fúlàní fìdí ẹ̀ nọlẹ̀ jọ. Gbogbo wa la mẹni tó jẹ́ Auxiliary Mukaila. Ìjọ kìíní àná Auxiliary wọn àwọn ọmọọṣẹ́ ẹ̀ pé kọ́ pa kòkòrò kọ́ bẹ́ orí ẹ̀ gbogbo ayé lórí. Nígbà tí wọ́n kú Chief Sunday Igboho Auxiliary jáde nígbà yẹn. It's me that chat you yesterday about Òòṣà contact. Okay, I'm very sorry. A ò lè fi nọ́mbà Chief Sunday Igboho sílẹ̀. Tẹ́ bá lẹ́yìn tí tẹ́fẹ́ bá wọn sọ contact mi sàtẹ́ bá mi sọ̀rọ̀. Tó bá jẹ́ ẹ̀kọ́ tí mo lè gbé wọn sórí fóònù mi. Tẹ́ bá wá jọ sọ̀rọ̀ tó bá wá náà nídìí nọ́mbà yín sẹ̀bọ̀n. Now, nǹkan kan ti ṣẹlẹ̀ sí Auxiliary. Gbogbo wa la gbọ́ nígbà tí wọ́n kọ́kọ́ mú Chief Sunday Igboho náà tí wọ́n lọ bọ́ọ̀sì ilé wọn ti ẹ̀rí wọn mú. Nígbà tí Nigerian government tí wọ́n kó more than 700 men full arm bó ṣe kó AK-47 lọ́kọ́ machine gun lọ́kọ́ revolver lọ́kọ́ gbogbo oríṣiríṣi nǹkan tó lè bá tèèyàn jẹ́ tí wọ́n kó lọ ká Chief Sunday Igboho mọ́lé. Bàbá wa Chief Sunday Igboho Ọlọ́run gbé bàbá ó sì gbé wọn kúrò níbẹ̀. Ẹgbẹ́ Ọlọ́run tó bí kábíyèsí Elédùmarè. Now Ọlọ́run gbé Chief Sunday Igboho kúrò níbẹ̀. Nígbà tó Auxiliary máa sọ̀rọ̀
ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ṣàkàṣàkàṣàkàṣàkàṣàkàṣàkà. Ó ń sọ̀rọ̀ bí bóun ju bóun ṣe wà yẹn lọ. Ṣùgbọ́n àwa táwa gbọ́ díẹ̀díẹ̀ nípa Auxiliary, a mọ̀ pé ohun tó Auxiliary ò tó ló gbéra ẹ̀. Attention seeker kódà a máa play lára àwọn ọ̀rọ̀ Auxiliary. Kò sí ohun tó Auxiliary ò sọ tán tí ṣe Sunday Igboho pé wọ́n kò láàrin máa sọ̀rọ̀. Ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kò sí nǹkan tí Auxiliary ò sọ tán sí ṣe kò sórúkọ tí ó pè wọ́n. Ọ̀lẹ ni wọ́n gbọ́dọ̀ fẹ́ kọ́ ṣe gbá kọ́ ṣàwo kọ́ ṣe kinní kan. Ó wá jẹ́ káwọn èèyàn máa rí níbi pé Ìgbòho ò tó ohun táwọn ò kò jẹ nìyí. Ṣùgbọ́n àwa tí a mọ̀ pé àjànàkú kọjá orí ìbọn bìrì káwá rèrè ká ní arèrè. Ẹ̀ẹ́ni fi sọ́mọ̀ wélẹ̀. Ikú òun yàtọ̀ sí ikú sì yàtọ̀ sóhun. Ẹ̀ẹ́ni fi wéra wọn. Ẹni tó sùn tó bá ti jí ó ti di kó sùn. Ẹni tó bá sùn tí ó bá ti jí mọ́ ti di kú. Ẹ̀ẹ́ni fi wéra wọn. Auxiliary bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi àwọn àgbààgbà kọ̀ọ̀kan ní Ọ̀yọ́ state. Wọ́n pè ṣàkíyèsí pé wá Ìgbòho tó ń ṣe ẹni yọ̀mọ̀yọ̀mọ̀ sí dẹ́ẹ̀dẹ́ mìràwọ̀ wọ́n ń bá sòtítọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n orí tó bá máa jẹ̀kó orí tó bá máa dálu orí tó bá máa fàya kò ní ṣaláì máa fàya. Ogún Ìgbòho tán gbogbo ayé dákẹ́ wọ́n ń wò ẹ́ torí pé àwọn tí wọ́n ti mọ̀ sí Sunday Igboho kọ́wọ́ Yorùbá Nation tó bẹ̀rẹ̀ wọ́n mọ̀ pé ó ní kọlù Igboho kó má kọ́ ti ayé láì ṣe pé Igboho fọwọ́ kún ẹ̀ pé ó kọ̀ tí ẹ̀ wò ṣùṣù ó wò pé sí Sunday Igboho ló kù tó fẹ́ kọjú sí ó ti kọ́ sí ayé ó ti tàṣẹ̀ ọ̀gẹ̀rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà wọ́n pè ẹ́ ṣùgbọ́n nítorí ìgbéraga nítorí ìparun tó fẹ́ dé bá Auxiliary ò gbọ́. Ó tún ṣe débi pé lẹ́yìn tí Chief Sunday Igboho sí nílé àwọn ọmọ ẹ̀yìn a tún gbọ́ pé wọ́n lọ kọlù kòkòrò débi pé wọ́n pa ọmọ yẹn wọ́n bẹ́ orí ẹ̀. A pariwo nǹkan kan ò tẹ̀yìn ẹ̀ yọ. Ó tún gàgàwú. Nígbà yẹn gbogbo àwọn security ilẹ̀ Yorùbá Àgbẹ̀kọ̀yà ni o vigilante ni o social force ni o ọdẹ ni o everybody fẹ́ súnmọ́ ẹ nígbà yẹn. Wọ́n fẹ́ wá bọ́ọ̀sì ilé ẹ̀kọ́ gbé ẹ̀kọ́ lọ fà ilé àwọn ọlọ́pàá lọ́wọ́ wọ́n wá gbé sí láì. Wọ́n fẹ́ jára nkì ẹ. Bàbá wa ṣe Sunday Igboho náà ni wọ́n tún ní everybody fi gbogbo. Kí ló dé tẹ̀ fúláàgì wa? Ẹ wò wọ́n tí fúláàgì ṣó yìí. Ẹ máa lọ àìtí ṣáàtì bẹ̀rẹ̀. Auxiliary nínú prison tó wà yẹn wà á máa ké níbẹ̀ lẹ́nu fún pásọ ní ojú. Ẹ máa gbọ́. Ó ṣe oríṣiríṣi àwọn èèyàn pè ṣàkíyèsí. Ìgbòho máa ń ṣe kínní. Chief Sunday Igboho ni ẹ ṣàfi sílẹ̀. Ẹ fi gbogbo ẹ̀ lẹ́fọ̀ọ́ Ọlọ́run ló máa ń jákùn yín bí eré bí àwàdà kò tí ì pọ̀dún kan tàbí kó jọ tàbí kó lé díẹ̀ akọ̀gbọ́n ni níwùsì kọ́kọ́ fọ́ káàkiri wọ́n ní Auxiliary ó ti ṣàṣẹ́ṣẹ́ mọ̀ pé tó lóun bá fẹ́ ba tèèyàn jẹ́ ibùdó ló ti máa bẹ̀rẹ̀ kò wá ní bẹ̀rẹ̀ ní ibi kékeré ẹni téèyàn fi ṣe àtìlẹ́yìn òun ni Ọlọ́run máa bá tiẹ̀ jẹ́ lọ́dọ̀ ẹ̀ Ọlọ́run bá tèèyàn jẹ́ ṣùgbọ́n tó lọ́run bá fẹ́ gbèjà àwọn tó nífẹ̀ẹ́ sí á jẹ́ kẹ́ni tó ń bá wọn jà á jẹ́ kó bá tara ẹ̀ jẹ́ lọ́dọ̀ àwọn tó fẹ̀yìntì. Nígbà tí Auxiliary tó ń gbogbo wà burúkú yìí tó ní gbogbo ara ilé láàmú tó ní gbogbo ara òde láàmú ní ìlú Ìbàdàn ní Ọ̀yọ́ state ó ní Ọ̀yọ́ state títí torí pé ó ní gọ́vnà backup. Nígbà tó Ọlọ́run máa wá bá ti Auxiliary jẹ́ ó lọ bu ẹnu àtẹnu sí Sunday Igboho ọ̀pọ̀ bẹ́ẹ̀ o a máa dárúkọ wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì lásìkò bá gbà wá. Now Auxiliary
ó wá lọ ṣàtìṣe má ṣe lọ́dọ̀ Ọ̀túnba Ṣẹ̀yẹ tí wọ́n jẹ́ kórìkòsùn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n tẹnu àbùkù náà lù torí ẹni tó bá nà ọ̀rẹ́ gómìnà lù náà, ẹni tó bá nà ọmọọṣẹ́ gómìnà lù náà, ẹni tó bá pọ́n gómìnà lè kò ní nà ọmọọṣẹ́ gómìnà. Ìjọba ẹni gómìnà kí lẹ fi ń ṣeré? Mọyì DSS, sójà, mobile police, special force, navy náà gbogbo wọn tó kó wá sí lè ṣe Sunday Igboho. Bàbá ẹ̀ má tún ráyè lọ. Ẹni tó wá ń sọ wípé ọ̀lẹ ni Ìgbòho kílódé tó sá kílódé ṣe kíní kan DSS 4 péré ló mú ọ̀sìn láyè lánàá. Ọ̀gbẹ́jì bó bí ọ̀sìn kí má ti lọ síbẹ̀ tó má dà bí n pé mo ti ń bẹ́ jù. Náà Ọ̀sìláyì wá ṣìṣe lọ́dọ̀ bàbá wa Ṣèyí Mákindé, wọ́n bá dìpí ẹ̀wọ̀n tẹ̀. Nígbà tó lọ́ máa tún bá tiẹ̀ jẹ́ ìdíṣẹ́ tó ń ṣe tó ti ń rówó torí pé oúnjẹ ó wá lùlù bámbá ni mo yó. Ìdíṣẹ́ tí ó ti ń rówó yìí náà ni Ọlọ́run ti bá tiẹ̀ jẹ́. Bàbá wa Ṣèyí Mákindé ní Ọ̀sìláyì ìwọ nìkan ò lè ṣe alága onímọ́tò kò ṣe lè ó yá jọ̀wọ́ àwọn iṣẹ́ kọ̀ọ̀kan fún àwọn èèyàn kí wọ́n dẹ̀ dúró tó ní mọ́tò. Tó bá jẹ́ bàbá mi ọmọ Yorùbá ó dà pé ọ̀gbẹ́ni Bọ́bì kọ́ ni Bọ́bì. Brọ́dà mi one love my brother ọmọ Yorùbá ti ẹ bá wa ṣí ètò yìí ẹ bá wa ṣí ẹ̀kọ́ lọ viral. Now Ọ̀sìláyì torí pé Ọlọ́run dìdí fẹ́ jẹ́ kí Ọ̀sìláyì mọ bóun ṣe tó. Ọlọ́run fún ara ẹ̀ ló jẹ́rìí ara ẹ̀ fún Ọ̀sìláyì fún Mukaila tó ń pe ẹ̀ ẹ̀kọ́ tí ó tò. Bẹ́ẹ̀ ni téèyàn bá níjọba lẹ́yìn ló máa ń sọ pé kò sí irú òun ṣọ̀gbọ́n apá bàtà padà ọ̀dọ́wọ́ etí ẹ̀. Àdúgbò alábòsí kì í dá. Ẹ máa gbọ́ náà Ọ̀sìláyì ó jarí pẹ̀lú gómìnà débi pé ó lọ bá Ọ̀túnba Ṣẹ̀yẹ fa wàhálà ìyẹn wá fà jùlọ wọn. Ó yá àti chairman àti kínní àfẹ́ńbẹ̀mù àti wá declare wanted. Nígbà tí wọ́n lọ ká Ọ̀sìláyì mọ́lé ẹ wá dúró amúnísàn tí wọ́n bá nínú ẹ̀. Gómìnà Ṣèyí Mákindé ò ṣàlẹ̀ parọ́ mọ́. Láíláí. Aláàánú ẹ̀ ní gómìnà Ṣèyí Mákindé jẹ́ náà. Ó dà máa ń sọ́nà. Ẹ wá dúró gan tí wọ́n bá nílé Ọ̀sìláyì. Alága onímọ́tò kí ló ń fìbọn ṣe tí wọ́n ní wọ́n bá nílé ẹ̀ àfi bí stọọ tí wọ́n ti ń tà fún stọọ mi wá tí wọ́n ti ń tà fún ọgbọ́n tí o tó yẹ ò sínú ẹ̀ bọ́bá tí wọ́n máa pọ̀ fà kẹ̀lá bí ọta tí wọ́n bá ní kí ló dé ẹ̀ ń tàbọn ni alága onímọ́tò nìyí náà kò ń ṣèmi mo sọ àwọn ọlọ́pàá tó wá bọ̀ sí mọ́lé náà lọ́kọ́ owó ẹ̀ jáde taari. Wọ́n sì ní parọ́ wọ́n fẹ́ parọ́ kàn ní fídíò ẹ̀ nílé torí pé wọ́n fi ti Sunday Igboho parọ́ ni wọ́n ṣe fídíò ẹ̀ nílé wọn lóye jẹ́ pé wọ́n lọ gbé jáde lórí lẹ́yìn tó débi tó ń lọ. Eléyìí nínú hòtẹ́ẹ̀lì nínú ọ̀dọ̀ Ọ̀sìláyì gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ ni wọ́n ti ṣú ẹ̀ fún gbogbo ayé. Ẹ jẹ́ ká kọ́kọ́ bí Ọ̀sìláyì béèrè kan kí a tó tẹ̀síwájú. Ṣé alága onímọ́tò mi àbò ń tàbọ̀ àbíbọn ló ń tà? Kókó wà lẹ́wọ̀n. Àwọn àgbẹ̀dẹ̀ tó kì í láwùjọ. Kò lè dáhùn béèrè yẹn kíákíá bá. Kò lè dáhùn béèrè ìtọ́jú ẹni kò lè dáhùn béèrè yẹn báyìí. Láàbù máa ṣe o. Tó bá jẹ́ ta ló wà ní àká àbá bíẹ́. Ọ̀sìláyì kò tí ì rí kankan. Ọjà bẹ̀rẹ̀. Ọlọ́run ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní jẹ́rìí agbára ẹ̀ fún ẹ. Ìwọ àbáláàrú ẹ̀. Àwa máa ń sọ fún yín pé àwọn gómìnà wa àwọn president wa gbogbo wọ́n fẹ́ Yorùbá nation. Òṣìṣẹ́ tí wọ́n wà wọn ò lè lanu sọ ni táyà ò jẹ́ ni wọ́n. Ṣé gómìnà Ṣèyí Mákindé ní ò lẹ́ni tí à ń jẹ́ lu fámìlì ẹ̀? Kí lẹ̀ sọ fún mi yìí? Kí lẹ̀ sọ yìí? Òfin Nàìjíríà ò lè jẹ́ kó sọ̀rọ̀ ni obey the last command ni. N táwọn bàbá àṣàlẹ̀ bá ti sọ ni táwọn àwọn bàbá àṣàlẹ̀ kàwọn ọmọ màálù
àwọn Fúlàní kàbá. Now nígbà tó wá kọlu Auxiliary Ọlọ́run kò jẹ́rìí agbára ẹ̀ fún ni o tó jẹ́ kí Auxiliary kó ara ṣẹ́nu ẹ̀ bó ṣe wà kó panu ẹ̀ mọ́ kó ṣẹ́nu ẹ̀ ṣí. Ó bá wà lẹ́wọ̀n. Nígbà tó Ọlọ́run máa bá tiẹ̀ jẹ́ tán pátápátá ìwọ tí wọ́n wá ẹ lọlé tí wọ́n rí ẹ nígbà tó máa bí ẹ òní láhàólà túlò láhàólà ẹ nínú ọ́fíìsì DSS báyìí. Àwọn mẹ́rin tó wá mú lánàá wáyé ló lálàá. Èèyàn mẹ́rin péré ló wá Auxiliary. Auxiliary tó ń sọ fún gbogbo ayé pé òun ni ààrẹ jagunjagun Kírìjì. Lóògùn ẹ̀wọ̀n ní báyìí. Ṣẹ́rí ilé ayé yìí ẹni tí ò tí kù mọ́ kú tó máa pa ọ́. Ẹni tí wàhálà ò tí dé bá kò tí àwa ń ṣiṣẹ́ báyìí fún ẹ kó lè dùn ẹ kó lè kà ẹ́ lára. Ìwọ náà ti ṣe báyìí sẹ́yìn. Ẹni tó lè wò ṣùṣù tí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ lè pààyàn kọ́ bẹ́ẹ̀ lọ́dún kí ni ò lè ṣe? Kí ni ò lè ṣe? Ẹnu ẹ̀ ò tún wá rọ̀ ẹ́ gómìnà Ṣèyí Mákindé tún fi ẹ́lẹ̀ pé ẹ̀wọ̀ ẹ fílẹ̀ pé pọ́mọ burúkú náà kó lọ́jọ́ tiẹ̀ ṣùgbọ́n torí Ọlọ́run fẹ́ bà tiẹ̀ jẹ́ Ọlọ́run fẹ́ gbá ẹ mọ́lẹ̀ tán pátápátá Ọlọ́run fẹ́ sọ ẹ́ di Ọlọ́run fẹ́ dá ẹ padà síbi tó ti wá ṣe wọ́n ní Ṣèyí Mákindé ló yọ fíìsà Ọlọ́run sọ́nà ó máa sọ nígbà tó Ọlọ́run fẹ́ bà tiẹ̀ jẹ́ yányán ó wá ṣẹnu ẹ bó ṣe wà àbí tó bá ń péyàn ní abì fún radarada èèyàn máa ń pà fún ẹ̀mọ́ ni ọmọ Ṣaléwá ẹlẹ́yinjú àánú ìyá mi mú kí ẹkú dídásìkò ibi tẹ bá wà iṣẹ́ Gbádébọ̀ gbogbo ọ̀tá Yorùbá nation a máa borí yín àṣẹ Ìdùmarè. Now Auxiliary yóò tún ṣẹ́gun bó ṣe wà kò mọ̀ pé gómìnà Ṣèyí Mákindé mọ̀ kóun yọ wá súnlé ṣèdúwà dẹ̀ panu ẹ mọ́ ó wá sọ́ra ẹni bàbàrà ìwọ ajagun Kírìjì ajagun ńlá ni ẹ kò sẹ́ni tí ó mọ̀ kò sẹ́ni tí ó ṣe máa lọ ẹ̀dá ajagun ńlá ni wọ́n tó yẹ kó panu ẹ mọ́ kó panu ẹ mọ́. Àwọn onítìrí tó wá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo ayé ló mọ̀ pé onítìrí ó yàtọ̀ sí bàbá wa ṣe Sunday Igboho. Ṣùgbọ́n tí ìyá ò bá tí ì jẹ ní ìyá sì ń rí un panu lọ́wọ́ ni gbọ́ ṣàìgbọ́mà tí ìyá ò bá tí ì jẹ ní ìyá sì ń rí nǹkan fi panu ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó panu ẹ mọ́ owó tó ń fọ́n tà àwọn Yorùbá nation ó kó gbogbo wa papọ̀ Auxiliary kan náà ó mọ̀ pé yàtọ̀ wà láàrin wa o ó mọ̀ pé àwọn èèyàn ń ṣe Yorùbá nation ó mọ̀ dáadáa ṣùgbọ́n nítorí pé ó ń wojú rere gómìnà Ọlọ́run tó tún wá fẹ́ bà tiẹ̀ jẹ́ bó ṣe ń wojú rere gómìnà ó tún kọ́ wọ́n lábùkù tí òun kò ń lọ wọn nílò ìbò òun ṣe kinní kan òun ṣe gbá àwọn tó ṣe Yorùbá nation yẹn ọ̀lẹ ni wọ́n kinní kan ni wọ́n ó ṣàbẹ̀rẹ̀ sí ní dìfẹ́ẹ̀mù wa ó ń ṣe oríṣiríṣi. Ó mọ̀ pé tí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ kò sí ohun tí ẹ̀dá kan lè ṣe láyé tí ò ní jèrè ẹ̀ ara àwọn iṣẹ́ tí wọ́n ṣe nìwọ̀n jèrè ara èrè ẹ̀ náà ní táwa náà ṣe fún ẹ̀ yìí. Ó bẹ̀rẹ̀ sí ní lérí sí Yorùbá nation ó ń ṣe oríṣiríṣi tó bá tún padà ló fẹ́ padà wá tí wọ́n jẹ́ DSS àbò jẹ́ sójà àbò jẹ́ bákan tó máa sọ wípé tí àwọn onítìrì bá wá sí governor's office pé wọ́n ní wàá kojú wọn wàá ṣe kí nìkan ó tún wá dárúkọ onítìrì Yorùbá nation ló tún wá ń dárúkọ ó tún wá ń dárúkọ Ìgbòho sínú ọ̀rọ̀ ó tún wá ń dárúkọ Ìgbòho ó bàjẹ́ òrẹ́ ní sọ fún Auxiliary Mukaila ó bàjẹ́ ó gọ̀ ó fẹ́ nu ọra ó bàjẹ́ òrẹ́ ní sọ fún ẹ torí tó bá bàjẹ́ ó máa láwọn èèyàn pè é ṣàkíyèsí pé àwọn tó ń ta sí
àjànàkú ni o kò ń ṣẹ́gun ọmọdé o wọ́n dẹ̀ lè ti sọ fún gbọ́ǹkan tí kan náà àwọn tí wọ́n wà ní ipò tó wà nísìnyí kẹ́kọ̀ọ́ tó ọ̀nà dájú èèyàn ayé àtọ̀run wọ́n ló dájú débi wípé lójú àánú ṣé ètò tí ẹ̀ ṣẹlẹ̀ sí kòkòrò yìí kò fi hàn kọ́ dájú èèyàn ẹni tí ó bá ṣọ́ dájú èèyàn a máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn a ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ìdí tí Auxiliary ṣe kẹ̀yìn sí Yorùbá Nation ni wípé ó mọ̀ pé gbogbo àwọn ìwà bàjẹ́ gbogbo àwọn ìwà òfò tó ń wù yìí ó mọ̀ pé kò ní síwú ẹ̀ tá a bá gba orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ó mọ̀ pé kò ní sáyé ewu ẹ̀ wọ́n ní tó Auxiliary bá ń bọ̀ báyìí kódà tí a bá ní ju gómìnà lọ wọ́n ní tí Auxiliary bá ń bọ̀ kẹlòmíà bọ́ bàtà á ṣàyàlá ìyá eré ọ̀nà àwọn tọ́ọ̀gì ló máa kó sẹ́yìn bó bá ṣe ń fa sìgá wọ́n máa mú wọ́n máa ṣe oríṣiríṣi nǹkan a máa dà lúrú yes ọlọ́run tó mọ̀ wá bá tiẹ̀ jẹ́ ìwọ tó mọ̀ pé ìjọba ń wá ẹ ó wá fẹ́ máa gbé gómìnà Ṣèyí Mákindé mọ́ra òpònú bí tiẹ̀ kọ́ tó fìyàn jẹ gómìnà ṣeréṣeré ló pé kọ́ tó fìyàn jẹ gómìnà state mọ́ínmọ́ín ló pé ní àbákàrà kódà kéèyàn ṣiṣẹ́ fún àwọn olóṣèlú kọ́ tó lè fi ẹ́ sípò gómìnà wà gbọ́n o máa ní kinní kan tí wọ́n pè ní memory wà wà highly intelligent wà wà extraordinary intelligent wọ́n lè má jẹ́ kó lo intelligence ẹ̀ but gbàgbé gómìnà ò sí nínú ẹni tí ò ní làákàyè ó wá fẹ́ máa gbé gómìnà Ṣèyí Mákindé mọ́ra torí kó ti wí pé gómìnà Ṣèyí Mákindé ọmọ Yorùbá dáadáa ni wọ́n ó wá fẹ́ máa kẹ̀yìn wọn sí bàbá Ládọjà àpò ẹni táwọn bá Ládọjà bá fà lẹ̀ òun lòun máa tẹ̀lé òun ló máa tọ́jú ìyẹn ṣàwánú láìpẹ́ kò bẹ Ọlọ́run pé kóun yé ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ ṣé ìgbé ayé rẹ ni ṣé ọmọlúwàbí kan máa wò nǹkan bẹ́ẹ̀ yẹn nísì bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn DSS ti gbé Auxiliary Mukaila DSS 4 péré ló wá gbé 4 péré ọgbẹ́ àjàgbọ́n 4 pieces 4 DSS péré ló wá gbé Mukaila nílé ẹ jẹ́ kí a kàn play ohun Auxiliary díẹ̀ fún yín ṣọ̀gbọ́n apá bàtà apá jọmọjọmọ etí ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ mọ ẹkẹ ẹwọn bí ó rẹ̀ lẹ́pẹ́ ni kí n tó play fídíò Auxiliary ẹ ká sáré dé ẹ̀ka ìpolówó ọjà àgbà òkè. Láàólá bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa Láàólá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni Láàólá herbal bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ Láàólá bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi Láàólá bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447 42 45 27137 àbí àwọn Nigeria numbers yìí 080 33 19 4355 tàbí 080 26 26 5000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ Láàólá bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. Now mo fẹ́ play audio mo fẹ́ play video Auxiliary fún yín ó ṣeé ṣe kí n má lè play video yẹn tán bọ̀ máa play audio as in kó ṣeé ṣe kí ẹ má. ẹ mọ̀ flag wa là kí ló dé ẹ̀yin ọmọ Auxiliary ẹ̀ tó ti dé iṣẹ́ àwọn ọmọ Auxiliary nìyẹn. wọ́n ní. now
mo máa play fídíò yìí ní ìsìnkẹ́ máa gbọ́ kẹwàá wo bó ṣe ń fọ́nká kẹwàá wo bó ṣe ń pàtàkì ara ẹ̀ tó sọ dé stage kan mò ń kí sí òkú ẹ̀ fẹ́ lọ bó lódùmarè ẹ jẹ́ play kí tó wá play fídíò yìí ẹ bá mi kọ sí comment section wípé gbogbo ti jẹ́ Ọlọ́run Elédùmarè á máa bá wa mú gbogbo àwọn ọ̀tá wa á máa fi wọ́n ṣàhámọ́. Àṣẹ wa. Ọ̀tá wa tó bá jẹ́ kó Ọlọ́run á bá wa pa. Àṣẹ wa. Tó bá jẹ́ kó wà láàmọ́ Ọlọ́run á bá wa fi ṣàhámọ́. Àṣẹ wa. Ọ̀tá wa tó bá jẹ́ kó wà láyé kó sojú ẹ̀ á wà láyé tó lè ṣe é. Àṣẹ wa. Bẹ́ẹ̀ ni ó rí. Àwọn ọ̀tá ìbàbá àgbò náà. Tí bá sọ pé ọ̀tá wa gbogbo wa ní. Kódà títí kó àwọn tí wọ́n ń wò wá yìí wọ́n tiẹ̀ jẹ́ kó ṣe gbẹ̀rẹ̀ tó wò wá yìí náà ló nífẹ̀ẹ́ wa. Àwọn ẹbí Ọ̀sìláyì wà ń bẹ̀. Àwọn ajá tí Ọ̀sìláyì ń bọ̀ wà ń bẹ̀. Ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé tiwa ni wọ́n. Bẹ́ẹ̀ pé kí bàbá wa Olóyè Sunday Igboho wọ́n ní àmì àṣẹ ìyá mi Ọlámídé Ayọ̀mí kò ní bàjẹ́ fún yín láéláé ẹ jẹ́ ìbílẹ̀ ẹ gbọ́. Gbogbo ayé kọ́ ló mọ̀ gbogbo ayé ní ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Haúsá tó mọ̀ pé ààrẹ tí Ajagun ńlá ilẹ̀ Yorùbá ni. Ilé ìpè nìkan. Ẹ máa gbọ́ o ẹgbẹ́ àárín yẹn gbogbo ayé délẹ̀ Haúsá délẹ̀ Ìgbò ló mọ̀ wípé Ajagun ńlá ààrẹ Ajagun ńlá Kírìjì lòun. Ajagun ńlá Kírìjì tí DSS mẹ́rin gbébí tọ́ ebi bàtọ́ bá èègbé kèmí sìn ní ìpera mi ní Ajagun ní ìpera mi ní jagunjagun ní ìpera mi ní anything ọmọ Yorùbá ni mí. Ọmọ káàró òjíire. Ọmọ bàbá mi Sunday Adébánjọ ní àṣẹ Ọlọ́run Olódùmarè. Ẹ ṣe ìgbéga àti àmàṣì dáadáa kò ní bàjẹ́ fún bàbá mi Sunday Adébánjọ. Bàbá mi Sunday Adébánjọ ń tẹ̀lé wá sí láti àti bẹ̀rẹ̀ movement. Kan fi máa bí ibi program ṣe rí bó bá ṣe ń ṣí ẹ̀ ni wọ́n ń kọ́ bẹ́ẹ̀ àwọn bàbá yìí ọdúró tán sẹ̀ náà ẹni tó pera ẹ̀ ní ààrẹ kò sọ pé Ajagun Kírìjì nìkan o ààrẹ Ajagun Kírìjì gbogbo ilẹ̀ Yorùbá wọ́n wá rè nígbà tó bá rè ègbé ẹ ṣáà mọ ọbọ ṣe wá rè ègbé tọ́ba kò mú báyìí tí wọ́n jù sínú àpò Yorùbá sọ pé gbóhùn padà láàrin ìgbín tẹ bá rí ìgbín lẹ́lẹ́sìn àìdá kẹmú kẹsì jẹ tàbí kẹmú kẹsì pa òun pàdé aláàánú alágbà náà ń pàdé aláàánú téèyàn bá rí kó má ṣèyàn pé èèyàn fẹ́ padà rẹ̀ wọ́n ní bí ìgbín tó yẹ máa gbọ́ o. Gbogbo ayé kọ́ ló mọ̀ gbogbo ayé ní ilẹ̀ ṣẹ́ni tó ṣe é sì sọ gbogbo ayé kọ́ ló mọ̀ gbogbo ayé ló mọ̀ ṣe ti dé bá ti fẹ́ látijọ́ tó ti táàkù Yorùbá nation ní ṣiṣẹ́ ti dé bá Ọ̀sìláyì. Gbogbo ayé kọ́ ló mọ̀ gbogbo ayé ní ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò àti Haúsá tó mọ̀ pé ààrẹ Kírìjì Ajagun ńlá ilẹ̀ Yorùbá ni. Ilé ìpè nìkan ló ń wò lọ́wọ́ àdìsá. Ẹ̀yin lẹ́mọ tẹ́ ẹ̀ sọnù tẹ́ ẹ̀ ń wá tẹ́ ẹ fẹ́ gbàjọba. Ẹ fẹ́ gbàjọba. Àríjẹ nídìí màdàrú òní fẹ́ jẹ́ kó dáa. Ẹjọ́ Zinari kọ̀ wàláì. Ẹjọ́ Dúpẹ́ Onídọ̀tí ni tó ṣe nǹkan tó ṣe yẹn. Ṣé láì rí bẹ́ẹ̀? Obvious Zinari rí. Ọ̀rọ̀ bí dá. Nígbà tá à ń ṣe láyé ojú méjèèjì, tá a bẹ̀rẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ trọ́bù yìí. Òun náà máa pé. Táńjẹ́ jagunjagun níwájú jagunjagun. Níbo. Táńjọ́ máa kó apá níwájú máa kú òwe Yorùbá ní o. Ọ̀sìláyì, ó mà ṣe o. Ó mà ṣe o. Ó mà ṣe o. Ó mà ṣe o. Ẹjọ́ ẹ̀kọ́. Ṣùgbọ́n inú mi dùn pé Ọlọ́run fi wálẹ̀ ní movement. Ọlọ́run sì lẹ́yìn alábòsí. Ọlọ́run sì lẹ́yìn alábòsí. Ẹ lọ wo gbogbo àwọn tó ń wọ́yàn jáde kọ́ máa àtàkì sí Sunday wọ́n wé ọdì ọ̀dà. Ẹ lọ wo tó ń ṣẹlẹ̀ sí wọn nísìnyí. Wọ́n kábàámọ̀ báyìí. Ókè ẹjọ́ tí wọ́n bá jẹ wà fẹ́ dà nǹkan tó ìjọba tèmi tí mo ti jẹ́ fún tó jẹ̀jẹ̀ fún wọn jẹ́gbẹ́. Iṣẹ́ wo ló ṣe fún ìjọba? No, òun la ṣe ń sọ fún yín wípé
àwọn eléyìí wọn ní fẹ́ jẹ́ kí Yorùbá nation bọ̀ sí torí tó green life ó ti mọ́ wọn lára owó sàárà ti dùn mọ́ lẹ́nu no ṣé tìlú bá da èèyàn kan ní láti ṣiṣẹ́ fún olóṣèlú tẹ́lẹ̀ táwọn èèyàn fẹ́ ń bẹ̀ tó bọ́ síbẹ̀ ṣéṣẹ́ tí wọ́n ṣe ló gbé bàbá wa Ṣèyí Mákindé wọbẹ̀ àbí àwọn ọmọ Ìgbò àbá àwọn ọmọ Yorùbá ni wọ́n dìbò fún wọn àwọn ọmọ Yorùbá ló dìbò fún bàbá wa Ṣèyí Mákindé ó ṣe wọn lọ ṣiṣẹ́ fún wọn àwọn Yorùbá tó bá ṣiṣẹ́ fún wọn tó bá dìbò ńkọ́ iṣẹ́ wo tiẹ̀ ló ṣe no ẹ gẹ́gẹ́ kájọ bíra wa ó mọ̀ pé àyè iṣẹ́ yìí ò ní sí nínú Yorùbá nation àyè ká máa bá olóṣèlú wú àwọn ìwà tí ó tọ́ kò ní sí nínú Yorùbá nation ó mọ̀. Ọgbọ́n mọ̀ lọ́dọ̀ tó fẹ́. Ẹ̀yin wa ṣé ẹ̀ rí o. Ó sì wáyé. Ṣé ẹ̀ rí. Yorùbá nation yóò wáyé. Mo fi kọ́kọ́ dá ogbó ní lójú mo fi Ọlọ́run Elédùmarè búra fún Yorùbá nation máa bọ́ sí. Mo lè gbàdúrà pé Ọlọ́run Elédùmarè jẹ́ ó ṣojú mi ó ṣojú àwọn ẹbí mi ó dẹ̀ ṣojú gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ó ṣojú yín gbọ́dà mi náà wọ́n lọ wá fún bàbá wa Professor Banji Akintoye àti bàbá wa General Commander Chief Dr. Sunday Adeniyi Adéyẹmọ Ìgbòho Òòṣà ó bàbá Dami ẹkùn ọkọ Fúlàní ó bàbá Yọ̀mídé General Actor gbogbo ilẹ̀ Yorùbá dáàbàtà kí lẹ fi ń ṣeré ráwọn kan náà tí wọ́n fẹ́ ṣe lágbálágbá ọkọ̀ sọ́wọ́ ẹ wò ó bí ẹ̀ ń sọ̀rọ̀ lórí mi ìgbẹ́jà máa gbọ́dọ̀. Ìjọba tèmi fún ṣẹ́gun ṣe ní ìwà dàrú. Wọ́n lọ́gà sí lẹ́sìn sí ìlú wọn sí bẹ́ẹ̀ ní ìlú wa. Àwa ìta ìjọba àwa ọ̀gbẹ́ náà máa fọwọ́ wọn. Báwo ló máa ń ṣe? Èmi ò sí dára yín ẹ̀yin lẹ́mọ tẹ̀ ń wá fi. Àwa náà ìwà ń lò ẹ̀. Kí ló tẹ̀ ń dábọ̀ lò níbi? Àwọn tá ń dá ọ̀pọ̀ sí i. Ọ̀tún yàtọ̀ sí i. Ta ni wá wẹ̀ ní láàrin wa? Àwọn olódàrúkọ ẹ̀ Àwọn ìdá ọ̀pọ̀ ẹ̀. ó máa ń pàtàkì ara ẹ̀. Ṣé ẹ̀rẹ́ mi kí n máa kó kan kiri ní ibi ẹ̀yin lọ lẹ́sẹ̀ tó bá mi ẹ̀ kí ìlú jọ́ pa yín. Oní wọ́n ń gbébọn kì í ó mọyì ìbọn tó kó nulẹ̀ ẹ̀. Ṣé ọ̀gbẹ́ni yóò gbọ́ yóò bá ní? Ó mọyì ìbọn tí wọ́n kó ní Ṣàgámù yẹn káwọn ọlọ́pàá ní àwọn kú. Ó ṣe jáde kó àtàkà àwọn ọlọ́pàá yẹn kó wọ́n kọ́ lóní. No! Ẹ̀jẹ̀ mẹ́ra wọ o. Ṣé àwọn tí wọ́n mú ìtẹ̀síra tí wọ́n dàpọ̀ lárí? Àbí ọmọ ẹgbẹ́ tèmi gbogbo ẹgbẹ́ náà tó kù. Tí ó bá ń ṣe pé ó kò nìyẹn ṣáwọn tó mú tí wọ́n dárúkọ Ìgbòho tó dárúkọ Ìgbòho nínú fídíò yìí ṣé àwọn tí wọ́n mú ní secretariat tí wọ́n dárúkọ Ìgbòho ta ló dárúkọ Dúpẹ́ Onítìrì ni wọ́n á kó gbogbo wa pọ̀ ara pé ògọ̀ nìyẹn. Ìsọ̀ni láti lo yúnífọ̀mù wa táwa ń lo yúnífọ̀mù ọlọ́pàá ní àbáàlú ti sójà àbáàlú bẹ̀rẹ̀ ti sójà ṣe gáàpù ti wà. Ẹjọ́ tẹ́rí ẹ̀yìn èèyàn iṣẹ́ ìbámu tẹ́rẹ̀ sọ̀rọ̀ mọ́ ẹ mọ̀ máa parọ́ mọ́ aláìṣẹ̀ ní kí ò jẹ́ Yorùbá ní ìtàkùwájú. Ẹ fi rán torí pẹ̀lú mọ̀ pé kàńtà wà láà. Ó ní wọ́n parọ́ fún ẹ tó ń sọ fún wa nísìnyí pé wọ́n ti declare wanted ní Ọ̀yọ́ pé ò ṣe kankan. Ṣé ohun tó ń sọ nìyẹn? Àbí ṣé ohun tó ń sọ ni wípé bí wọ́n ṣe declare wanted commissioner of police ò mọ̀ tó ń ṣe. Gọ́vnà Olúṣèyí ọmọ Mákindé wọn mọ̀ tó ń ṣe. Gọ́ọ̀mẹ̀ntì wọ́n wá jọra wọn ni òjòra wọn kàńtà tó wà lára wa tíì náà ọmọ ẹgbẹ́ kan náà lọ́wọ́ wa ní ìdáhùn máa ká parí ẹ̀ ní ìdáhùn ká parí ẹ̀. Òun làwa ṣe ń sọ fún ẹ pé ẹni bá níjọba lẹ́yìn ló máa ń rò pé òun jẹ́ nǹkan. Páwà ìjọba ló ń lò tábà yọ páwà ìjọba kúrò kó jẹ́ nǹkan kan. Ọlọ́run dẹ̀ ti wá ń yàn wò wò báyìí. Ẹ bá rí bọ́n ṣe gbé jántó. Ní ó ń dírẹ́ẹ̀bù bọ̀ láti inú ilé ẹ̀. Bó ṣe rí àwọn díẹ̀ sí ó kọ̀ sáwọ́ gidigidi gbó sáwọ́ nílé. Ọ̀nà ọgbọ́n yìí ọgbẹ́ jántó
mo wá sọ pé ṣé ẹ tó jẹ́ Múkálà ẹ̀ náà rè jẹ́ni tí ó ń jẹ́ Múkálà Ààrẹ ẹ̀ Ajagunlá. Kàrí Ajagunlá Kiriji tó dá á jẹ́ pé wẹ́ ká má sọ̀rọ̀ lu àwọn tí wọ́n sì. honest ẹ̀dá kan ò lè sọ next ó gba ẹ̀dá. Ẹ̀dá kan ò lè sọ next yẹn ló dífá fún ọgbọ́n pé ó mọ̀ pé nǹkan báyìí máa padà ṣẹlẹ̀ sí ẹ. Torí tó bá mọ̀ pé ìjọba tó fún ẹ ní sọ́pọ́ọ̀tì àwọn ló máa padà sọ ẹni tí ò jẹ́ nǹkan kan ó lè kẹ́yìn sí Yorùbá nìkan. Àwa ń jà fún ọjọ́ ọ̀la wa àtọjọ́ ọ̀la àwọn ọmọ wa ni a rẹ̀ ń jà fún ọjọ́ ọ̀la ìran wa. Wo Chief Sunday Igboho kò lówó tó wọn kò mọ̀yàn tó wọn kò lẹ́nu tó wọn kò lágbára tó wọn kò sí kankan tí o fi tó gbòòrò. Ìyẹn ló máa fi mọ̀ pé kò ń ṣàwọn lẹ́nu ṣe Yorùbá nìkan. Àwọn tó rí wọn pé tó mọ ohun tó ń ṣe tó fẹ́ dáadáa fúnlẹ̀ Yorùbá ìjà ẹ ó wà ní ìjà tá à ń jà yìí. Ìjà gómìnà Ṣèyí Mákindé ó wà ní ìjà tá à ń jà yìí. Ìjà bàbá Bọ́lá Ahmed Tinubu àti gbọ́dọ̀ kan nípa bàbá Bọ́lá Ahmed Tinubu but èmi gbàdúrà pé kó má jẹ́ òótọ́ bí wọ́n ti pa bàbá nígbà tí poison wọ́n sì yí nìkan wọ́n sì gbà àwa fẹ́ gbà pé wọ́n ni. Torí tó bá jẹ́ òótọ́ I reserve my comment. Sẹ́yìn Sunday kò sẹ́yìn yọ kíní kan tẹ̀lé kan kiri. Ṣé ẹ gbọ́ kí ni Sunday Igboho ṣe fún? Òun àbí séèyàn méjì wà tó jẹ́ Sunday Igboho. Kò sí o. Ẹyẹ méjì ò jẹ́ díẹ̀. Ẹyẹ méjì ò sì jáṣà. Ṣé ẹ gbọ́? Ṣé ni pé n tó wà nú ẹ̀ tó fi ń sọ ohun tó ń sọ látàárọ̀ ló ṣẹ̀ṣẹ̀ sọ síta yìí. Èyí tó lẹ̀ Sunday Igboho. Kẹ̀wé bóyá dárúkọ Sunday Igboho ṣákálá. Ó dárúkọ ẹ̀ bí nǹkan dárúkọ èèyàn bíi tiẹ̀. Ìwọ náà jà ó kó o mọ bí olóyè Sunday Igboho ṣe wúwo tó lọ́wọ́ àwọn ọmọ Yorùbá. Ó wo gan ni o. Ó wúwo débi pé gbogbo ilẹ̀ Yorùbá ò lè gbé wọn tán níbi tí ìfẹ́ yẹn pọ̀ jù. Auxiliary mo rò ẹ́ kó lọ ronúpìwàdà. Torí àwọn tó súnmọ́ ẹgbẹ́ òsọ dáadáa nípa ẹ̀. Ó ní máa nǹkan tí wọ́n jọ lọ prison. Máa yẹn sọ àwọn ọ̀rọ̀ kan. Wọ́n á rò pé kéèyàn tiẹ̀ máa lè ríyàn kankan sọ̀rọ̀ tó dá nípa ẹ̀. Ẹja tún àárín ìgbọ́. Ó wà láàrin mi àti àwọn gọ́ọ̀mẹ̀ntì. Ó wá jọra wọn ni. Ó jọra wọn. Ẹlẹ́nu. Tọ́lá tó wà lára wa sí ìlú náà ọmọ ẹgbẹ́ kan náà ti tẹ̀wé wọn. Parí ẹ̀ Ọlọ́run mọ nẹ́ẹ̀sì. Ẹ̀dá kan ò lè sọ nẹ́ẹ̀sì. Ó gba ẹ̀dá ìsọ̀rọ̀ sẹ́yìn Sunday kò sẹ́yìn yọ kíní kan tẹ̀lé kan. Ṣé rí pé ó sáré rí ìbẹ̀rù gan ló fi sọ̀rọ̀ tó sọ yẹn. Ṣé rí pé kò ń ṣe ṣeré. Ẹni pé Sunday Igboho yẹn kò pẹ́ lẹ́nu ẹ̀. Ìwọ tó mọ̀ kò ti ṣì sọ, ó mọ̀. Auxiliary, ìwọ fún ayé mọ̀ kò ti ṣì rí. Ó mọ̀ pé ó ti kọ́ sí ayé. Àbí kí ló kọ́ Igboho ní ọ̀rọ̀ yìí? Kí ló kọ́ Igboho nínú wípé Auxiliary dẹ́dẹ̀ mìíràwọ̀ má jẹ́ káwọn tó ní ilé ayé bá tiẹ̀ jẹ́ jù báyìí lọ. No, ẹ̀yin èèyàn ẹ kọ sí comment section kí ló kọ sí Sunday Igboho nínú ọ̀rọ̀ pé wọ́n lọ kọlu sẹkítẹ́rì pé àwọn onítìrì àwọn tí wọ́n confirm ẹ̀ pé Chief Sunday Igboho kọ́ ló rán àwọn wá pé onítìrì ló rán àwọn wá torí wípé ìlara ó ba yí ẹ jẹ́ òun dárúkọ Chief Sunday Igboho sí ọ̀rọ̀ tí wọn ò mọ̀ kankan nípa ẹ̀. Mọ́dún mẹ́sẹ̀ sí. Táwọn fún ara wọn dẹ̀ ti clear ara wọn lẹ́yìn ẹnìwẹ́ because kó ẹ̀sẹ̀ sọ̀rọ̀ ikú ètò ti pẹ̀ rárá o lẹ́yìn tí gbogbo lọ ti rí pé òkan Chief Sunday Igboho ó wá dárúkọ Igboho bọ̀ tínú mi dùn pé o fi respect àti bẹ̀rù sí torí ẹni tí ó bá fi respect tí ó fi bẹ̀rù sí Sunday Igboho yẹn máa pẹ́ lẹ́nu a máa jẹ́ Sunday Igboho sí ìrọ̀ ìpínlẹ̀ fà.
Mo ṣà. Ó wúwo létí. Ó pọ̀ létí. Ó pọ̀ létí, ó wúwo létí. Ó pọ̀ létí, ó wúwo lọ́wọ́. Bó ṣe wúwo lọ́wọ́ ló wúwo létí. Kọ̀ǹfàmà. Tá mọ Múkálá Auxiliary. Níbo. Ní ìgbórúkọ ẹ̀. Níbo. Pé màá kọ́kọ́ gbórúkọ ẹ̀ nígbà táwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tí wọ́n ní wọ́n lọ pa kòkòrò. The first time tí màá gbórúkọ ẹ̀. Àwa mú àwọn èèyàn dáadáa káwọn èèyàn ńláńlá nílẹ̀ Ìbàdàn tó ń ṣe dáadáa tí wọ́n jẹ́ ọmọ ọkọ. Ara wọn ní Dr. Oríyọmí Hamzat. Oríyọmí Hamzat. Àwọn ọmọ Ìbàdàn tá lè fi yan gan nìyẹn. Bẹ́ẹ̀. Lájẹ́ bẹ́ẹ̀ ara wọn nìyẹn. Ààrẹ Òpìtàn. Ààrẹ Òpìtàn ó bẹ̀rẹ̀ bàbá wa. Ààrẹ Òpìtàn yàtọ̀ sẹ́ni tó pe rẹ̀ ní ààrẹ Ajagunlábí. Tọ́gbìn Janto. Ó yàtọ̀ sí àwọn. Ẹ má fi kú ohun bàbá wa ní ààrẹ Lájí Àbàbá dáadáa tọ́lọ́wọ́n ajẹ́ kárí wọn pẹ́. Tọ́lọ́wọ́n ajẹ́ kọ́ gùn lẹ́nu. Bí ẹ máa gbọ́ lọ. Ìdáhùn máa parí ẹ̀, ó lè dùn ká parí ẹ̀, ọlọ́run mọ nẹ́ẹ̀. Ẹ̀dá kan ò lè sọ nẹ́ẹ̀. Gbogbo ẹni tẹ́ ẹ sọ̀rọ̀ ti tẹ́yìn Sunday kò tẹ́ ìjọ kiri kan kiri kan. Ṣé pé Sunday Igboho ẹ̀gbọ́n kò pé délẹ̀ ohun Sunday Igboho ohun lẹ̀gbọ́n ló fi pè. Sòyẹ́ ti qualify pé ó ń bẹ̀rù. Má lè kọ́ tiẹ̀. Òótọ́ ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ ni pé Ọlọ́run kẹ̀yìn sí gómìnà. Ó kẹ̀yìn sọ́ọ̀tún bá tẹ̀yẹ. Ó tún kẹ̀yìn ṣíṣe Sunday Igboho tí wọ́n tún lè bẹ̀ẹ̀ pé kọ́ fi ẹ́ lẹ̀. Mo fi Ọlọ́run búra. Ọlọ́run gbà fún bàbá wa débẹ̀. Yes. Àwa ọmọ Yorùbá tá a bá tún jáde ká pariwo síta pé pé Múkálá kan o pé Auxiliary àmọ́ a lè pariwo fún èèyàn báyìí. A ò lè pariwo fún èèyàn báyìí. Ohun tó bá múru wa tí gbogbo èèyàn wọ́n ṣàjà fẹ́tọ̀ ọmọ ènìyàn táwa ń jáde táná fẹ́ jà fẹ́tọ̀ Múkálá Auxiliary. Kódà ó lè jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní rí àwa tá a ṣe Yorùbá nation bí bunch of criminals. Let me put it in that way. Ṣé kàńtà wà láàrin ìyá àti àwọn gọ́ọ̀mẹ̀ntì? Tí wọ́n lè gba gọ́ọ̀mẹ̀ntì pa wàhálà yìí. Tó sọ pé kàńtà wo ló wà láàrin ìwà àti gọ́ọ̀mẹ̀ntì? Dúpọ̀ àti ṣe má ṣe. Dúpọ̀ fojú olóore bú. Kàńtà wo ló wà láàrin ìwà àtàwọn gọ́ọ̀mẹ̀ntì? Dúpẹ́ ìka tó fún ẹ ló jẹ oge jẹ. Ọ̀túnba Ṣẹ̀yẹ tó ń rọ́bìṣì. Àwọn lọ́sọ ẹ́ dé èèyàn, àwọn lọ́mú ẹ lọ bá gómìnà, ìwọ fún ààrẹ òde ẹ fẹnu ẹ sọ. Lọ́ra wọn, ọ̀nà tó wà lára wa, tí ìyí náà ọmọ ẹgbẹ́ kan náà ti jẹun wa. Ìlú ìdáhùn máa ká parí ẹ̀, ó lè dùn ká parí ẹ̀. Ọlọ́run mọ nẹ́ẹ̀sì, ẹ̀dá kan ò lè sọ nẹ́ẹ̀sì. Tí wọ́n bá mọ nẹ́ẹ̀sì ni ìwò ní Fẹ́mi Dáwáyà. Gbogbo ẹni tẹ́ ẹ sọ̀rọ̀ ti tẹ́yìn Sunday kò tẹ́ ìjọ kiri kan kiri kan. Èmi ò ṣe Yorùbá nation. Mi ò lè ní báyìí sí láíláí. Yorùbá nation ti fún kírímínà. Àlùkà. Ẹ káàbọ̀ sórí ètò. Àlùkà ẹ̀ tí ì ṣe ẹ̀ o. Àlùkà. Bàbá àgbàlagbà. Àwọn ọmọ ọkọ Yorùbá lọ́wọ́ lédè. Ó yàtọ̀ sí Múkálá. Ẹ wá Àlùkà la pé o. A sọ pé Múkálá Auxiliary o. Bẹ́ẹ̀ni o, Àlùkà. Ó lè fẹ́ ẹ̀pọ̀ bákan. Ó yàtọ̀ o. Àlùkà yàtọ̀ sí Múkálá o. Àfọ̀njá TV. So mo fẹ́ play kọ̀ọ̀kan fún yín. Kó má dàbí pé máa bí kí ni túmọ̀ ogun kan tó ṣe. Kò ní ìdí ẹ̀ náà. Kò ṣe kíní kan náà. Bàbá tó bá ní kẹ́ ẹ sọ pé irú èèyàn báyìí lọ sí láti. Ẹni tí mo fẹ́ pè ohun ẹ̀ yìí ó wà nínú gọ́ọ̀mẹ̀ntì PMS báyìí kí kò tó gbà lọ́wọ́ Auxiliary. Ara àwọn tí wọ́n jọ lọ ṣẹ̀wọ̀n nígbà Ajimobi ẹni yẹn wọ́n interview ẹ̀ pé kí ló lè ní 2 days ago sí ní o
ọ̀gá bàbá mi ọlọ́run lọ̀gá àlùkà ọlọ́run lọ̀gá ó dẹ̀ dùn mí gan tá a bá kọ́ sẹ́ndì líǹkì sí bọ́dà mi àlùkà bọ́ á fẹ́ràn lọ. bàbá tábánikẹ́ sọ pé irú èèyàn báyìí lọ sí láre irú èèyàn ò lẹ́ẹ̀kú. ìkànnì aláìláàánú. Ayé mojúbà òṣùbà rájà bíkírìtì ṣẹ́ǹgbó ṣóun máa gbilẹ̀ gbọ́ yẹn ẹni tó sọ̀rọ̀ ẹ̀ ni wọ́n pè ní Ẹ̀ṣẹ́gbọ́láhàn bàbá mi Ẹ̀ṣẹ́gbọ́láhàn ẹ pẹ́ fún wa kéèyàn wà kó má tiẹ̀ ní reputation dáadáa kankan kéèyàn wà àti nílé o àti níta o kó má ní orúkọ gidi kankan o kó wá fẹ́ máa fira ewé Chief Sunday Igboho tó jẹ́ pé àtọmọdé àtàgbà sáàkì ni olúwa mi ni Ìgbòho òòṣà ni lẹ́yìn Ìgbòho tún ni ó wá ìwọ tó mọ tó kàn ó wá ń fira ewé Chief Sunday Igboho mo fẹ́ máa gbọ́ ẹnu àtẹ́lu ẹni tí o gba ayé fẹ́ tí Ọlọ́run gan gbà fún tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí ó yá náà ìjà tó bẹ̀rẹ̀ gbọ́. bàbá tábánikẹ́ sọ pé irú èèyàn báyìí lọ sí láre irú èèyàn ò lẹ́ẹ̀kú. ìkànnì aláìláàánú. kí lẹ́nu ìsọ̀nà. bàbá tábánikẹ́ sọ pé irú èèyàn báyìí lọ sí láre irú èèyàn ò lẹ́ẹ̀kú. ìkànnì aláìláàánú. olólólóló. bàbá tábánikẹ́ sọ pé òṣèlú mo sọ. irú èèyàn báyìí lọ sí láre irú èèyàn ò lẹ́ẹ̀kú. ìkànnì aláìláàánú. aláìmọ̀ òyìnbó lọ́jọ́ kan lọ ní ìlú. lọ́nà kan báyìí Mukaila Auxiliary tí ó jẹ́ alága PMS tẹ́lẹ̀ wọ́n ló lọ sápamọ́ nìkan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ǹjẹ́ ó lè ní. ààrẹ Ajagunla Kiriji ó sápamọ́ òun náà fẹ́ lórúkọ ni bọ́dà mi àlùkà ó wá da kó lórúkọ sí nǹkan tó dáa. ṣé ohun tó ń wá lórúkọ sí ìdá àbí ṣé táwa ṣe fún ìdá no àbí ṣé nǹkan táwa ń sọ nípa ẹ̀ ìdá ṣé nǹkan tí ẹni tá a play boy ṣe àbí ṣé ẹ̀gbọ́n tí wọ́n sọ ń pa ẹ̀ ní bọ́dà mi àlùkà ẹ̀túgbọ́. bàbá tábánikẹ́ sọ pé irú èèyàn báyìí lọ sí láre irú èèyàn ò lẹ́ẹ̀kú. ìkànnì aláìláàánú. aláìmọ̀ òyìnbó lọ́jọ́ kan lọ ní ìlú. lọ́nà kan báyìí Mukaila Auxiliary tí ó jẹ́ alága PMS tẹ́lẹ̀ wọ́n ló lọ sápamọ́ nìkan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ǹjẹ́ ó lè ní oore ọ̀fẹ́ àti jáde rárá láti wá kojú ìjọba gbọ́dọ̀ ìtẹ́ ẹni mo ṣe mi ò ṣe gẹ́gẹ́ tẹ́ ẹ mọ̀. àlùkà ní ó jowú olóyè Sunday Igboho ni òótọ́ ni nà kò sí lọ́bẹ̀ ọ̀fàmù àpáàtì rẹ̀. Mukaila Auxiliary tí ó jẹ́ alága PMS tẹ́lẹ̀ wọ́n ló lọ sápamọ́ nìkan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ǹjẹ́ ó lè ní oore ọ̀fẹ́ àti jáde rárá láti wá kojú ìjọba gbọ́dọ̀ ìtẹ́ ẹni mo ṣe mi ò ṣe gẹ́gẹ́ tẹ́ ẹ mọ̀. tó fi dán lẹ́nu. tó fi dán lẹ́nu. ó yẹ kó wá kó níjọba. ìgbà tí ẹ bá níjọba lẹ́yìn nípa tó lọ sí ìlú. ẹ dárúkọ yín fún gbogbo àwọn èèyàn tó ń wò wá lé. alhamdulilayi rabbil alamin lọ́ọ̀ṣẹ̀ ọlọ́mọdé orúkọ mi ní Saheed Karim alias ọlọ́run gbẹ́bẹ́ mi. Ọlọ́run gbẹ́bẹ́ mi. ẹ̀ṣẹ̀ bàbá gbọ́lá. Ọlọ́run tẹ̀lé o. ẹ̀ṣẹ̀ bàbá gbọ́lá. ẹ̀ṣẹ̀ bàbá gbọ́lá rọ̀. ipò wo lẹ́wà nínú ẹgbẹ́ onímọ́tò nílẹ̀? alhamdulilayi nípínlẹ̀ Ọ̀yọ́ pátápátá ní àkọ́kọ́ náà ọkọ̀ dún ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ fún ìjọba wa gómìnà wa Ọ̀yọ́ state. Kàbíyèsí Ọlọ́run
Olúwaṣeyẹ ọmọ Mákindé gbogbo ibi tó ní nǹkan sí ọlọ́mọdé kò parẹ́ o. ọmọ yín ìyàwó yín ẹbí gbogbo ibi tẹ́ ẹ bá ń dé tẹ́ ẹ bá ẹ máa bá àwọn ọlọ́pàá jẹ. àmín torí inú tó ṣẹlẹ̀ lọ́yọ̀ state ṣẹlẹ̀. Ẹ̀gbọ́n ẹ bá wa pín ọ̀dà fún ọ̀dà dáa o. Kéèyàn wá pín ẹ mú wa. lórí àwọn kan Ẹ bá wa pín. Ó tí kàn wọ́n mí. ti kó àwọn sílẹ̀. Ó ti pàtàkì. àṣìláàjì. àwọn gómìnà táwọn dìbò táwọn wọlé ìjọba àti ẹni tí ò wọlé àwọn parajọ máa ń dúpọ̀ padà táwọn tó dọ̀mọ́ àṣírí náà. ẹni ó sì wá di pé ìjà àjàkúndóró bẹ́ẹ̀ máa pa ayé ó yẹ ẹ̀dá ògùn wọn máa pọ̀. ẹ̀dá wọ́pọ̀ kẹ́ni kan níjọba jẹun. mi ọdún tí mo ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ mọ́tò láti 1993 94 95 ní òtí ìlú gómìnà náà tó ṣe wẹ̀ mo fi ẹjọ́ wá rí gómìnà náà kọ́ wá sọ̀rọ̀. láti dé wọ́n lé àwọn kan kúrò ní ìsìnmọ̀sọ̀nù. mọ̀sẹ̀mọ̀sẹ̀ nù wọ́n ní Mákindé o èèyàn ńlá ni o àkàndá ọlọ́run dẹ̀ tán. lè yá nígbà tí wàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ mọ́tò yìí. ìfà síwájú díẹ̀. PDP náà ibi sí wá gbọ́dọ̀ sí PDP làwà ọ̀rọ̀ ẹ̀ náà gbé lọ wọn lọ sọ fún nọfẹlẹ pé ẹsẹ̀ náà wọn ṣẹgbẹ àwọn oníkan kan sáà tọrọ ìlú lọ. Because wàhálà ni wọ́n lò fà nígbà bí pé ẹ̀mí àtà gáràjì wàhálà ni olùgbẹ́kẹ̀lé tí wàhálà ní ìgbé lọ sí láyé nígbà tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ fún àwọn ìfowópamọ́ àwọn ìkéde nìyẹn gómìnà wà lẹ́kẹ̀ẹ́ because gómìnà Ṣèyí Mákindé bẹ́ẹ̀ ni àti sọ fún wọn pé wọ́n nítorí wa ni wọ́n fi kú àwọn. wọ́n ní àwọn ọmọ aláwọ̀ ọmọ ìyàwó àtàwọn ẹni tí wọ́n lọ sọ̀rọ̀ pé wọ́n ní ká máa fún ọ̀sìnárì ní wà mílíọ̀n pé àwọn àgbẹ̀ tá a wà bẹ́ẹ̀. ẹ máa gbọ́ o. wọ́n fọ́ àgbà ní 50,000 owó sì jìnnà síra wọn lójoojúmọ́ lóṣooṣù àti ló bí ọdún kan sí kankan tó wọ́n yẹn tó dáa kí ìjọba tó mọ̀ fún yín lówó ńgbà náà ọdún mélòó lẹ́nu lọ́wọ́ ọdún tí wàá o ọdún mẹ́rin àti kankan ọdún mẹ́fà àti ọ̀pá ni. ẹ̀gbọ́n níwà gbọ́ owó yẹn. Wàá ìgbà bí. ẹ̀yẹ sọ yóò dàbí tó báyìí tá a sì jọ wà nínú bí. wà á tún tó ìyá tó ń bẹ̀ wà á táyà ìyá tó wà á tó ń bẹ̀ ẹ má gbàgbé láti bá wa like love share comment kẹ̀dẹ̀ bá wa subscribe sórí YouTube channel wa kẹ̀dẹ̀ má gbàgbé tó bá broda wa BNU TV BNU TV kí ẹ bá wa share sórí YouTube channel wọn kí ẹ lè máa rí wọn live and direct ẹ má gbàgbé láti fún wa ní super sticker super chat pẹ̀lú àwọn gift ẹ bá fẹ́ fún wa ojú àdúrà kò ní gbé ọjà rẹ. tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tó jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù tí wọ́n ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi rírò ẹ̀ rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí níjọ́ náà mi ò lè sùn. ẹ lọ ní sẹ́ẹ̀ ọ lò sí ọmú.